Hi everyone, welcome to my channel. Ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ògùn owó, ó dàbí wípé àwọn èèyàn ò mọ ìtumọ̀ bílé ayé ṣe jẹ́ àti nǹkan tá à ń pè ní àkúnlẹ̀yàn. Nígbà tí Ifá kan sọ wípé àmì wàjà awo olóye odífá fólóye tó forílẹ̀ tí ń bàdó, orí ní gbé ni àdó ò gbé ni àmì wàjà ìwọláwo olóye orí ní gbé ni àláìlú. Ohun gbogbo ti wà lọ́wọ́ àkúnlẹ̀yàn ẹ̀dá. Ojú ní ń kán wa. Tá a bá ti kọ́ pé èèyàn ò ní láárí yóò lówó láyé, tó bá ń ṣẹ́ gìtà yóò lówó. Ẹni tá a kọ́ mọ́ pé yóò lówó, kò sí nǹkan tó lè ṣe kò ní ní. Ẹnìkan tó bá lọ ṣògùn owó tó fi lówó a ti kọ́ pé yóò lówó ni. Ó wá ṣeéṣe o, kó jẹ́ pé tó bá wá ṣògùn owó yẹn o, ó lè ní ọjọ́ orí rẹ̀ kù. Tẹ́mi rẹ̀ ò ní gùn débi tó yẹ kó gùn dé mọ́. Torí ó ti kán jújú ń tọ́lọ́run fẹ́ lọ. Ó dáa kẹ́dà ò ní sùúrù. Tẹ́ bá wò ó, mo sọ lẹ́ẹ̀kan nínú odò Fátímọ̀kè wípé Ifá ò fẹ́ kéèyàn mú nǹkan míì tí kìí ṣe tiẹ̀ mọ́ tiẹ̀. Ara pé kéèyàn mú nǹkan tí kìí ṣe tèèyàn mọ́ téèyàn ni pé kéèyàn máa lọ ṣògùn owó. Àwúre wà, ẹ̀yọ́nú wà, ìyàsí wà. Torí pé a mọ̀ wípé èèyàn lè yanrí tó dáa lọ́rùn lóòótọ́. Káwọn ẹ̀dá alààyè ó sì fẹ́ máa yí padà. Kí wọ́n má fẹ́ jí ó ṣeé ṣe. Torí ẹ̀ lọ́lọ́run ṣe dá ewé àti egbò pé ká máa fi tún ìpín ara wa ṣe. Tá a bá rí i pé wọ́n ti tapa lẹ́nìkan pé kò ní ní láárí. Àwọn ọ̀nà téèyàn ó tún gbà tu Ọlọ́run pèsè ẹ̀ téèyàn ó ṣe tó fi jẹ́ pé ọwọ́ burúkú yẹn ó kúrò lára rẹ̀. Ìlérí Ọlọ́run ó ṣẹ lórí ẹ̀. Àwọn èèyàn wà. Àwọn àwúre wà tá à ń ṣe léku lẹ́ja lẹ́yẹlé lẹ́tù pẹ́pẹ́yẹ adìẹ ewúrẹ́ àgùntàn ẹlẹ́dẹ̀ gbogbo nǹkan wọ̀nyí lọ́lọ́run pèsè fún wa láti fi ṣògùn lọ́nà tára ó gbàdẹ̀ wá tá a gbà jẹ́ èèyàn. Ṣùgbọ́n ká wá rò wípé tá a bá ń gbà bá tó pààyàn látò ṣẹ̀ṣẹ̀ ní láárí àbí látò ṣe kíní kan gbogbo eléyìí kì í ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí. Mo sì sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá jì pa ìpọ́ ó pa á téèyàn bá ṣe gború nǹkan bẹ́ẹ̀ tó rò pé òun mú jẹ irọ́ ló pa o kò lè mú jẹ yóò jìyà. Béèyàn bá pa àyàn wọ́n padà pa òun náà. Tí wọn àbá pa láyé tó kọ́kọ́ wà tó bá padà wáyé mi wọn ó pa á. Gbogbo yìí làwa gbàgbọ́ tí kì í jẹ́ kí àwa tá a jẹ́ babaláwo ká rìn nílànà bẹ́ẹ̀.